Kí lorúkọ rẹ̀? Kí lorúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Ìyanu, ìyanu. Kí lorúkọ Ọlọ́run? Kí lorúkọ Jésù? Kí lorúkọ rẹ̀? Ọlọ́run Mósè o. tó ẹ káàbọ̀ sórí ètò wákàtí ìyanu Distinct Radio ni ẹ ti ń gbọ́ wa. A gbé orúkọ Ọlọ́run ga, a yìn Ọlọ́run lógo tí ó tún fún wa ní àǹfààní mìíràn láti wà láyé, láti wà láàyè, pàápàá jùlọ nínú oṣù kejìlá ìyẹn December tí Ọlọ́run fi ààbò rẹ̀ bò wá. Bàbá a dúpẹ́, a yìn lógo, a gbé yín ga o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò wákàtí ìyanu, a kí yín káàbọ̀ o. Ọlọ́run aláàánú yóò wà pẹ̀lú yín, ojú òní tì yín o. Bí ẹ ṣe ń gbọ́ àdúrà náà, Ọlọ́run yóò máa bùkún fún yín, yóò máa gbọ́ àdúrà yín, Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Kí a tó bẹ̀rẹ̀ ti ètò tòní, a ní láti fi ara wa síwájú Ọlọ́run. Torí náà jẹ́ kí a tẹrí wa ba, ẹ jẹ́ kí a gbàdúrà sí Ọlọ́run ní orúkọ Jésù, ní agbára ẹ̀jẹ̀ Jésù. Bàbá gbé yín ga o, a yìn yín lógo fún ọwọ́ agbára yín. A dúpẹ́ pé bàbá tó ń gbàdúrà ní bàbá ẹ wá gbọ́pẹ́ wa o. Jésù ẹ gbà yín wa. A dúpẹ́ pé láti ìjẹjọ ẹ tún mú wa lọ, a tún padà síwájú yín ní wákàtí ọ̀wọ̀ yìí. Bàbá ẹ gbọ́pẹ́ wa o. Jésù ẹ gbà yín wa. A yìn yín lógo fún ààbò yín lórí wa. A dúpẹ́ fún ọwọ́ agbára yín. A dúpẹ́ pé ẹ ò fi wá sílẹ̀ nígbà kan. Bàbá ẹ gbọ́pẹ́ o. Jésù ẹ gbà yín. A fi ètò wákàtí ìyanu lé yín lọ́wọ́ lónìí. Bàbá ẹ wá gbàkóso. A fẹ́ kí ẹ sọ̀kalẹ̀ sórí ètò náà fúnra yín. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀, kí ẹ máa yà wá lẹ́nu. Bàbá ẹ ṣe bẹ́ẹ̀. A fẹ́ kí ẹ gbàdúrà wa lónìí. Bàbá ẹ wá gbàdúrà wa. Gbogbo ọpẹ́ wa tá a máa mú wá, gbogbo àdúrà wa, bàbá ní orúkọ Jésù ẹ wá gbà á. Bàbá gbogbo tá a máa ṣe lónìí lórí ètò yìí, ẹ jẹ́ kó jẹ́ mímọ́ sí ọ̀dọ̀ yín. Bàbá agbára mímọ́ yẹn sọ̀kalẹ̀, ẹ dì wá mú, ẹ ṣe ìyanu níkẹyìn ohun gbogbo, ká lè máa fi ìyìn àti ògo fún orúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín. Gbogbo àwa tí à ń gbọ́ ètò wákàtí ìyanu, àkíwákú ìpalẹ̀mọ́ ọdún ayabo fún wa o. Bí ọdún Kérésìmesì àti ọdún tuntun tí à ń wò lọ́ọ̀kan, Ọlọ́run yóò dá wa sí, yóò pa wá mọ́, wàhálà ìdààmú kò ní bá wa, ayọ̀ àti àlàáfíà òun ni a ó fi ṣe ọdún. Lórí ètò wákàtí ìyanu lónìí, ohun tí a máa yẹ̀wò ni tí a ó sì máa sọ̀rọ̀ lé lórí, tí a máa gbàdúrà lé lórí, òun ni dáàbò bò mí Olúwa, dáàbò rẹ bò mí Olúwa. A rí pé ààbò Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé àwa ẹ̀dá. Láìsí ààbò Ọlọ́run kò sí ohun tí a lè ṣe, kò síbi tí a lè wá ààbò lọ. Ààbò Ọlọ́run ló dájú, torí pé ohun gbogbo tó bá wà lọ́wọ́ Ọlọ́run dáradára ni. Ààbò Ọlọ́run ló dájú. Torí náà a máa wo ààbò Ọlọ́run lórí wa. Báwo la ṣe lè rí ààbò Ọlọ́run? Kí ni ààbò Ọlọ́run? Àwọn àǹfààní wo la lè rí tí a bá dojú kọ ààbò Ọlọ́run, tí a wá ààbò lọ sí ọ̀dọ̀ ẹlòmíràn? Ọlọ́run ò ní ọba aláàbò. Torí náà nǹkan tí a máa gbé yẹ̀wò ni. Ṣùgbọ́n kí a tó ṣe bẹ́ẹ̀, gẹ́gẹ́ bí ìṣe wa, torí àwọn tí ó ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́, a ó tètè máa sọ fún wa bí ètò wákàtí ìyanu bí ó ṣe máa ń wáyé. Ètò wákàtí ìyanu máa ń wáyé ní gbogbo ọjọ́ Sátidé. Ní ọjọ́ Sátidé, ètò tí wọ́n ń gbọ́ láti gbogbo àgbáyé ni. A sì máa ń rí àwọn tí ó ń pè wá lọ́tùn lósì fún ẹ̀bẹ̀ àdúrà àbí fún ìmọ̀ràn àti oríṣiríṣi nǹkan mìíràn. Torí náà ìwọ tí ò bá tí ì pè wá, àǹfààní tún ṣí sílẹ̀ láti pè wá bí a ṣe ń gbádùn ètò wákàtí ìyanu, bí Ọlọ́run ṣe ń gbádùn, bí Ọlọ́run ṣe ń gbọ́ àdúrà wa. Ẹ jẹ́ kí ká máa fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ètò wákàtí ìyanu gbogbo ọjọ́ Sátidé ni. Àwa tí a wà ní Amẹ́ríkà, tí a bá fẹ́ gbọ́ ètò wákàtí ìyanu ní dédé àkókò yìí, ìyẹn aago 10 ní ọjọ́ Sátidé, àwọn tí ó wà ní Central Time,
àwọn tó wà ní Eastern Time aago 11 wákàtí kan ni a máa fi ń ṣe ètò wákàtí kan, a máa fi ń ṣe ètò wákàtí ìyanu. Lẹ́ẹ̀kan sí ní America Central Time aago 10 sí aago 11, Eastern Time ó bẹ̀rẹ̀ láti aago 11 títí di aago 12. Ẹ̀yin tí ẹ wà ní London à ń gbúrò yín o, àti ẹ̀yin tí ẹ wà ní Nàìjíríà aago 5 ní ọjọ́ sátidé ni ètò wákàtí ìyanu ni ó máa ń wáyé. Tí a bá fẹ́ pè wá, tí a fẹ́ já sórí ètò ní ọjọ́ sátidé ní àkókò tí a ti sọ fún wa, nọ́mbà tí a ó pè ní 857-232-0132. lẹ́ẹ̀kan sí 857-232-0132. Tí a bá fẹ́ gbọ́ wa lórí íńtánẹ́ẹ̀tì, a máa lọ sí wẹ́bsáìtì radio station lórí íńtánẹ́ẹ̀tì yẹn, lórí laptop wa àbí kọ̀ǹpútà wa. Nǹkan tí a máa tẹ̀, a ó tẹ̀ www.distinctradio.com. lẹ́ẹ̀kan sí ní dédé àkókò tí à ń gbọ́ wákàtí ìyanu, a ó tẹ̀ www.distinctradio.com. àwa tí a bá fẹ́ gbọ́ wa lórí device wa, bóyá iPad ni, tablet àbí smartphone, tí a bá fẹ́ gbọ́ wa, a ó lọ sí application tí a mọ̀ sí TuneIn app. A ó fi TuneIn app sórí device wa. Tí a bá ti ní TuneIn app lórí device wa, a ó wá DNC radio. Kétékété ni ẹ máa gbọ́ wa. Àwọn ọ̀nà tí a fi lè gbọ́ wa ni. Bákan náà à ń sọ fún wa pé à ń fẹ́ àwọn onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé ètò wákàtí ìyanu kalẹ̀, a fẹ́ kó jẹ́ ètò tí ó máa kú láàrin méjì. Torí náà à ń fẹ́ àwa tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, ó lè jẹ́ ìṣẹ́jú 5, ó lè jẹ́ ìṣẹ́jú 10, ó lè jẹ́ ìṣẹ́jú 15 bí agbára wa bá ti tó. A lè sọ pé oṣù kan la fẹ́ ṣe, oṣù 2, oṣù 6, ọdún kan. Àbí tí a bá tilẹ̀ fẹ́ polówó ọjà tá ń tà, a fẹ́ kí gbogbo ayé mọ ọjà tá ń tà, torí ètò wákàtí ìyanu gbogbo àgbáyé ni a ti ń gbọ́. Àbí a fẹ́ gbé iléeṣẹ́ wa lárugẹ, àbí a ti fẹ́ polówó program kan tí a fẹ́ ṣe, bóyá nínú ìjọ wa ni àbí ibikíbi, a lè polówó ẹ̀ lórí ètò wákàtí ìyanu. Owó díẹ̀ kékeré báyìí ni ó máa ná wa, kì í ṣe owó tó pọ̀ rárá. Nǹkan tí a ní láti ṣe ni kí a kàn sí onígbọ̀wọ́ ètò. Onígbọ̀wọ́ ètò àwọn ni ọ̀gbẹ́ni KC Badru. Àwọn ni a máa bá sọ̀rọ̀. Owó kékeré ni wọ́n máa gbà. Nọ́mbà tí a lè fi pè wọ́n òun ni 952-212-6527. 952-212-6527. Tí a bá ti pè wọ́n, wọ́n á bá wa gbé jókòó. Tí a bá ní jíngù, wọ́n á bá wa ṣètò jíngù. A ó sì máa gbọ́ ìpolówó àbí ohunkóhun tí a bá fẹ́ ṣe lórí ètò wákàtí ìyanu. Oríṣiríṣi ètò ni ó ń lọ lórí Distinct Radio. Tí a bá ṣí tabatúnù kíní wa sí orí Distinct Radio, a gbọ́ oríṣiríṣi ètò tí ó ń lọ. Torí náà ẹ jẹ́ kí a jẹ́ alábàápín nínú iṣẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a kàn sí onígbọ̀wọ́ àti olótú ètò wákàtí ìyanu. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, mo ní lónìí a ó máa sọ̀rọ̀, a ó sì máa gbàdúrà lórí ààbò Ọlọ́run. Ààbò Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé wa. Ààbò rẹ o Bàbá, ààbò rẹ o Bàbá, nílé lóko lọ́nà odò, fààbò rẹ bò mí òye. Ààbò rẹ o Bàbá, ààbò fààbò rẹ bò Bàbá, nílé lóko lọ́nà odò, fààbò rẹ bò mí òye. Ọlọ́run fi ààbò rẹ̀ bò wá. Ààbò Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé wa. Ọlọ́run yóò máa ràn wá lọ́wọ́, yóò wà pẹ̀lú wa, yóò dì wá mú. A máa tẹ̀síwájú nígbà tí a bá padà, tí a bá ti gbọ́ orin ẹ̀mí tán. Ọlọ́run bọ́rẹ̀ tó ṣe fún mi. Jésù bá pẹ́ wá. Mo mọ̀ pé mi wá ó sí ilé rẹ̀ o. Ọ̀rẹ́ tó ṣe mí ló mú mi wá dúpẹ́. Mo mọ̀ pé mi wá ó sí ilé rẹ̀ bàbá. Ọ̀rẹ́ tó ṣe mí
ló mú mi wá dúpẹ́. èmi ẹni tàbátà àfiralẹ̀kẹ̀ ọba ó wá ṣe mí lógo láàrin àwùjọ alẹ́ mi náà kọ́ iṣẹ́ Olúwa ni. mo mọ̀ pé mi wá o sí ilé rẹ bàbá. oore tó ṣe mí ló mú mi wá dúpẹ́. mo mọ̀ pé mi wá o sí ilé rẹ bàbá. oore tó ṣe mí ló mú mi wá dúpẹ́. èmi ẹni tàbátà àfiralẹ̀kẹ̀ ọba ó wá ṣe mí lógo láàrin àwùjọ alẹ́ mi náà kọ́ iṣẹ́ Olúwa mi. ọ̀tá pinnu títí láti tì mí ṣubú mo dúpẹ́ Olúwa kò jẹ́ kí n ṣubú. wọ́n tún pinnu kẹ́mi màmá ní láárí mo dúpẹ́ Olúwa kò jẹ́ kí n ṣubú. wọ́n tún pinnu kẹ́mi kò ṣubú mo dúpẹ́ Olúwa kò jẹ́ kí n ṣubú. èmi ẹni tàbátà àfiralẹ̀kẹ̀ ọba ó wá ṣe mí lógo láàrin àwùjọ alẹ́ mi náà kọ́ iṣẹ́ Olúwa ni. wọ́n tún ṣe kẹ́mi kó tọrọ jẹ mo dúpẹ́ Olúwa bàbá kò gbà fún wọn. wọ́n tún pinnu láti pa mí lẹ́kùn mo dúpẹ́ Olúwa àyè ẹ̀kún ò yọ. wọ́n tún pinnu kémi má láyọ̀ mo dúpẹ́ Olúwa àyè ẹ̀kún ò yọ. èmi ẹni tàbátà àfiralẹ̀kẹ̀ ọba ó wá ṣe mí lógo láàrin àwùjọ alẹ́ mi náà kọ́ iṣẹ́ Olúwa ni. mo máa ṣoríire o Olúwa ṣoore fún mi o. mo máa ṣoríire o bàbá mi Olúwa ṣoore fún mi o. èròyà wá wò èròyà wá wò iṣẹ́ Olúwa láyé mi èyí máa já sí ọpẹ́. Olúwa ṣoore fún ọ o dádì. Olúwa ṣoore fún mi o. ṣé bàbá ṣoore fẹ́bí rẹ o yé bàbá. Olúwa ṣoore fún mi o. èròyà wá wò èròyà wá wò. a kí wa káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu Distinct Radio ni ẹ ti ń gbọ́ wa. Gideon Òjó ni orúkọ mi. abala ọpẹ́ ni a wà lórí àkọlé dáàbòbò mí Olúwa dáàbòbò mí Olúwa. ààbò Ọlọ́run ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí àwọ ọmọ ẹ̀dá. Ọlọ́run yóò máa dáàbò rẹ̀ bò wá. nígbà tí a bá ń sọ nípa ààbò Ọlọ́run à ń sọ ní ká wà ní abẹ́ òjìji Ọlọ́run ká wà ní abẹ́ òjìji Ọlọ́run. tí a bá wo ìṣẹ̀dá ènìyàn a bá wà lábẹ́ òjìji Ọlọ́run a rí i pé ààbò rẹ̀ àti àlàáfíà rẹ̀ yóò wà lórí wa. pàápàá jùlọ nírú àkókò tí a wà báyìí ààbò Ọlọ́run a nílò rẹ̀. torí náà a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní àkókò yìí fún ààbò rẹ̀ èyí tó ti fi sórí wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí. láti ìgbà tí a ti bí wa Ọlọ́run ló jẹ́ aláàbò lórí wa kò jẹ́ kí wàhálà kò jẹ́ kí ìdààmú kó ṣẹlẹ̀ sí wa. ó fi wá sí abẹ́ ìṣọ́ rẹ̀ ó fi wá sí abẹ́ òjìji rẹ̀ ó ń pa wá mọ́ ní gbogbo ìgbà. torí náà a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kí Ọlọ́run kó dáàbò rẹ̀ bò wá kó pa wá mọ́ bí oṣù December ìbò ṣe ń lọ sí ìparí. ká má ṣe rí wàhálà ká má ṣe rí ìdààmú ká má ṣe rógun accident ogun àsúrépè kó má ṣe jẹ́ tiwa. gbogbo àwọn ènìyàn wa tán wà nílùú òkèrè kí Ọlọ́run kó dáàbò rẹ̀ bò wọ́n ogun kó má ṣe ṣẹlẹ̀ sí wọn àìrójú àìráyè kó má ṣe bá wọn àlàáfíà ni kí wọ́n fi lo ọdún yìí. bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wọkọ̀ ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀ má ṣe jẹ́jẹ́ kó má wà mí lọ bàbá mi
má ṣe kí n jì sí kòtò bàbá mi, má jẹ́ kí n jì sí kòtò bàbá mi. Bàbá mi lọ́lọ́kọ̀ tó mi wọkọ̀, ó sì mọ̀ wípé mo wà nínú ọkọ̀. Ọlọ́run mọ̀ pé a wà nínú ọkọ̀, yóò dáàbò rẹ̀ bò wá, yóò pa wá mọ́ gẹ́gẹ́ bí ó ṣe ṣe fún àwọn ọmọ ẹ̀yìn ni. Nígbà tán wà lójú agbami, ìjì ń jà, ṣùgbọ́n Ọlọ́run wà nínú ọkọ̀ pẹ̀lú wọn. Nígbà tí ẹ̀rù ń bà wọ́n, tí Jésù Kristi sí ó ń sùn, Jésù Kristi ó jí, ó sì rí i pé wọ́n wà nínú ẹ̀rù, ṣùgbọ́n ó fi wọ́n ní ọkàn balẹ̀. Ó nawọ́ agbára rẹ̀ sínú ìjì, ìjì sì dúró. Ọlọ́run yóò nawọ́ rẹ̀ sínú ayé wa, gbogbo ìjì ayé wa yóò dúró ní orúkọ Jésù, yóò dáàbò rẹ̀ bò wá. Tí a bá ka ìwé orin Dáfídì, a rí i pé Ọlọ́run ó jẹ́ Ọlọ́run ìtòrí ọpẹ́ yẹ ní gbogbo ìgbà. Orin Dáfídì a ó ṣe àwọn àyọkà díẹ̀. Ẹsẹ̀ kínní ó ní dídúró èmi dúró de Olúwa, Dáfídì ló sọ bẹ́ẹ̀. Ó sì dẹ́tí sí mi, ó sì gbóhùn ẹkún mi. Torí náà tí a bá dúró nínú Olúwa, Ọlọ́run yóò dẹ́tí sí ọ̀rọ̀ wa, yóò sì gbọ́ ohùn ẹ̀bẹ̀ wa, yóò sì gbóhùn ẹkún wa. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Ẹsẹ̀ kejì, ó sì mú mi gòkè pẹ̀lú láti inú ihò ìparun jáde wá. Ihò ìparun tí a lè hùn, Ọlọ́run yóò mú wa jáde ní orúkọ Jésù. Láti inú erùpẹ̀ rẹ̀, ó sì fi ẹsẹ̀ mi ka orí àpáta, ó sì fi ìṣísẹ̀ mi lélẹ̀. Ọlọ́run yóò fi ìṣísẹ̀ wa lélẹ̀, ìyẹn ni ààbò Ọlọ́run. Dáfídì ó ń sọ nípa bí Ọlọ́run ṣe yọ nínú ewu, bó ṣe fi yọ kúrò tí ó gbé sí orí ilẹ̀ láti inú ihò, ó sì fi ẹsẹ̀ mi lélẹ̀. Ẹsẹ̀ kẹta, ó sì fi orin tuntun sí mi lé ẹnu. Bí ọdún ṣe ń parí lọ, Ọlọ́run yóò fi orin tuntun sí wa ní ẹnu. Àní orin ìyìn sí Ọlọ́run wa. Ọ̀pọ̀ ènìyàn ni yóò rí tí yóò sì bẹ̀rù, tí yóò sì gbẹ́kẹ̀lé Olúwa. Ọlọ́run yóò fi orin tuntun sí wa lẹ́nu, ìyẹn tí a bá gbẹ́kẹ̀lé. Ẹsẹ̀ karùn-ún, Olú Ọlọ́run mi, ọ̀pọ̀lọpọ̀ ni iṣẹ́ ìyanu tí ìwọ ti ṣe. Ẹ jẹ́ ká bojú ẹ̀yìn, iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ tí a ò lè àti ta fojú rí, tá a fojú rí tí Ọlọ́run ti ṣe. Àti ìró inú rẹ sípa tiwa, a kò lè kà wọ́n fún ọ lẹ́sẹẹsẹ. Bí èmi ó wí létí mi, ó sọ̀rọ̀ wọn níwọ̀n ju ohun kíkà lọ. A rí pé àwọn ohun tí Ọlọ́run ṣe fún wa, oore rẹ̀ kò ṣeé kà, ìṣòro tí a lè kà. Torí náà a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a máa yìn lógo, a máa gbé e ga. Àwa náà rèé Olúwa, àwa náà rèé Olúwa, àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún, àwa dúpẹ́ oore àtòṣùmọ́ṣù, àwa dúpẹ́ oore ìgbà gbogbo. Àwa náà rèé Olúwa, àwa náà rèé Olúwa, àwa náà rèé Olúwa, àwa dúpẹ́ oore àtọdúnmọ́dún, àwa dúpẹ́ oore àtòṣùmọ́ṣù, àwa dúpẹ́ oore ìgbà gbogbo. Àwa náà rèé Olúwa. Oore Ọlọ́run kò lóǹkà, kì í ṣe ohun tí a lè fẹnu kà, ṣùgbọ́n láti máa dúpẹ́ ní gbogbo ìgbà. Torí náà lórí ètò wákàtí ìyanu, a ò kí ń fi ọpẹ́ ṣeré. À ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dáàbò rẹ̀ bò wá títí láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí. A tún wo oṣù December, Ọlọ́run tún fi ààbò rẹ̀ bò wá. Àdúrà mi ni pé a ó la ọdún yìí kọjá pẹ̀lú ayọ̀ àti àlàáfíà láti bọ́ sínú ọdún tuntun. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa. Orin Dáfídì orí 136 ẹsẹ̀ kìíní ó ní ẹ fi ọpẹ́ fún Olúwa torí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láéláé. Àánú Ọlọ́run òun ló gbé wa dúró, ààbò rẹ̀ òun ló wà lórí wa. Bákan náà ni orin Dáfídì orí 100, orin Dáfídì 100 ẹsẹ̀ kẹrin ó ní ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹ̀yin ti ọpẹ́, àti sí àgbàlá rẹ̀ tí ẹ̀yin ti yìn. Torí náà ní gbogbo ìgbà ni a ní láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú ìwọlé wa ni, nínú ìjáde wa, gbogbo ìṣesẹ̀ wa, gbogbo ìdáwọ́lé wa tó ń yọrí sí rere. À ń lọ sẹ́nu iṣẹ́ wa láyọ̀, à ń bọ̀ láyọ̀. Àlàáfíà làwọn ọmọ wa ń lọ síléèwé, wọ́n ń lọ láyọ̀, wọ́n ń bọ̀ láyọ̀. Ààbò Ọlọ́run wà lórí ọkọ, ó wà lórí aya, ó wà lórí àwọn ọmọ, ó wà lórí gbogbo àwọn ènìyàn wa nílùú òkèrè. À ń gbọ́rọ̀ ayọ̀ síra wa. Ààbò Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀.
torí náà ẹ jẹ́ ká máa dúpẹ́ ká máa yìn ọlọ́run lógo. Ọlọ́run ló dá ẹ̀mí wa sí, òun ló pa wá mọ́, àtúnsùn àtúnjí lówùrọ̀ yìí, kì í ṣe nípa agbára wa, nípa òye wa kọ́, ṣùgbọ́n ọwọ́ agbára wa, ọwọ́ agbára ọlọ́run ni, ààbò ọlọ́run ni. Àdúpẹ́, àyìn ológo. Bàbá, a gbé ọ̀gá. Ẹ jẹ́ ká máa dúpẹ́ báyìí, ẹ ká máa gbàdúrà sí ọlọ́run, ká máa dúpẹ́, ká máa yìn ọlọ́run lógo. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tí ó ràn wá lọ́wọ́ dé láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí di àkókò yìí. Ẹ jẹ́ máa yìn, ẹ 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 máa gbé ga. Bákan náà ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a ò gbé wa gbìn lójijì, a ò gbé wa gbìn lójijì. Ọlọ́run dá ẹ̀mí wa sí. Ẹ máa dúpẹ́, ẹ máa yìn lógo, ẹ máa gbé ga, ẹ máa gbé ga, ẹ máa yìn lógo, ẹ máa gbé ọlọ́run ga, ẹ máa gbé ọlọ́run ga, ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé a gba lẹ́tà ìbànújẹ́, a gba lẹ́tà ọ̀fọ̀, a gba lẹ́tà ìbànújẹ́, a gba lẹ́tà ọ̀fọ̀. Ààbò ọlọ́run wà lórí wa, ó dájú lórí wa. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ pé lẹ́tà ọ̀fọ̀, lẹ́tà ìbànújẹ́ kò jẹ́ tiwa. Ẹ yìn lógo, ẹ gbé ga, ẹ máa gbé ga, ẹ gbé ga. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún rírí jẹ, rírí mu, dídáṣọ gbogbo ìhòòhò wa, pípèsè fún wa ibi tá à ń gbé. Ọlọ́run ló pèsè rẹ̀ fún wa. Ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ẹ ká máa yìn lógo, ẹ ká máa gbé ga, ẹ máa gbé ga, ẹ máa yìn lógo. A dúpẹ́ lọ́rọ̀ rẹ̀, ẹ yìn lógo. Ọba alágbára ni, òun nìkan ló lè ṣe, òun ló dá wa sí, òun ló ń dáàbò bò. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tí ó mú wa dé, ẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tó mú wa lọ. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gbogbo oore tó ti ṣe fún wa, èyí tó ń ṣe lọ́wọ́ àti tí ó máa ṣe. Ẹ ká máa gbé ga, ká máa yìn lógo, ká máa gbé ga, ẹ máa gbé ga, ẹ yìn lógo. Ẹ ká máa gbé ga, ẹ ká máa gbé ga, ká máa gbé ga, ká máa yìn lógo. Pàápàá jùlọ fún oṣù December, nírú àsìkò báyìí oríṣiríṣi wàhálà ló máa ń ṣẹlẹ̀, oríṣiríṣi ìdààmú, èṣù máa ń gbógun, ọ̀tá máa ń gbógun. Ẹ ká máa gbé ọlọ́run ga ipò tí mú wa dé ibi tó mú wa dé, yóò sì mú wa ìlàjà. Ẹ ká máa yí gbé ga. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ nínú oṣù December. Ẹ ká máa gbé ọlọ́run ga pé ìkan nínú rẹ̀ kò jẹ́ ìpín wa. Àrògùn ìdààmú, àrògùn accident, àgbàwé ẹjọ́, àgbà lẹ́tà ọ̀fọ̀. Ẹ ká máa gbé ga, ẹ ká máa yìn lógo nínú oore rẹ̀ lórí wa. Ẹ gbé ga, ẹ yìn lógo, ẹ gbé ga, ẹ yìn lógo, ẹ gbé ga, ẹ yìn lógo. Ọba ológo ni, ọba tí ìyìn yẹ fún ni. Bí gbogbo ahọ́n wa bó jẹ́ kìkì, bí gbogbo ẹnu wa jẹ́ kìkì ahọ́n, kò tó yá láti yìn ọlọ́run lógo. Ẹ ṣá máa gbé ga, ẹ máa gbé ga, ẹ yìn lógo. Àdúpẹ́ pé ó ti gbọ́, àdúpẹ́ pé ó ti ṣe, ní orúkọ Jésù Kristi olúwa wa. Ẹ jẹ́ ká dókè lọ́hùn náà. Ṣẹlẹ̀
a tún kí gbogbo àwa olólùfẹ́ ètò wákàtí ìyanu káàbọ̀ sórí ètò padà Distinct Radio òní ẹ ti ń gbọ́ wa. Orí ọ̀rọ̀ tí à ń yẹ̀wò tí à ń gbàdúrà lé lórí tí a sì ń sọ̀rọ̀ lé lórí ni dáàbòbò mi Olúwa. Ààbò Ọlọ́run ó ṣe pàtàkì nínú ìgbésí ayé àwa ẹ̀dá. Ọlọ́run nìkan ni ó ní ààbò tó nípọn, ààbò tó pé. Ààbò Ọlọ́run kò kì í yẹ̀. Nítorí náà àwa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí ìdí fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti máa bẹ̀rù. A gbọ́dọ̀ ní ìdí kan tí a ó fi máa bẹ̀rù wípé ààbò kò sí lórí wa tí a bá ti ń gbàdúrà sí Ọlọ́run. Àyàfi tí a kò bá béèrè fún ààbò lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ń ṣetán láti dáàbò rẹ̀ bò wá. Ó ṣe ìlérí fún wa nínú Bíbélì. Ìwé Rome orí 8 ẹsẹ̀ 31. Ó wí pé bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọjú ìjà sí wa? Tí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọjú ìjà sí wa? Torí náà ìlérí Ọlọ́run ni ààbò Ọlọ́run ó wà lórí àwa tí ó wá Ọlọ́run. Ibi kan kì yóò kọjú sí wa tí ó bá jẹ́ àyànfẹ́ Ọlọ́run. Oríṣiríṣi ọ̀nà ni ààbò Ọlọ́run ló fi wà lórí wa. Nígbà mìíràn a rí, ìgbà mìíràn a kò rí, àti ìgbà tí a rí àti ìgbà tí a kò rí, àti ìgbà tó wọ̀ àti ìgbà tí kò wọ̀, lọ́sàn-án ni, lóru ni, lákòókò tó ń kó jẹ́, ààbò Ọlọ́run ó dájú lórí wa. Ààbò rẹ̀ ló dá wa sí títí di àkókò yìí tí a fi wà láyé, tí a fi wà láàyè. Ààbò Ọlọ́run ó lè wá nípa dídáàbò rẹ̀ bò wá nígbà tí àwọn ọ̀tá bá ń gbé ọwọ́ sókè, àbí tí àwọn ẹni ibi tí wọ́n bá ń ṣiṣẹ́ ibi wọn. Ọlọ́run ó máa ń fi ààbò rẹ̀ sórí wa. A lè mọ̀, a sì lè má mọ̀. Nígbà tí a bá wà nínú àìsàn, ààbò Ọlọ́run wà lórí wa láti mú wa borí àìsàn wa. Nígbà tí a bá ń lọ síbi ìparun tí a mọ̀ àbí tí a kò mọ̀, Ọlọ́run máa ń yọ wá nínú irú ìparun bẹ́ẹ̀. Ọlọ́run dáàbò rẹ̀ bò wá tí a ò fi ní ogun ìjàmbá àbí accident. Ojoojúmọ́ là ń wọ ọkọ̀, a wọ train, a wọ ọkọ̀ ojú omi, a wọ ọkọ̀ òfurufú, ṣùgbọ́n ààbò Ọlọ́run ó dájú lórí wa. Òun ló ń pa wá mọ́, òun nìkan ló jẹ́ ọba tí ó ń ṣọ́ ìgbésẹ̀ wa. A sọ pé ìgbésẹ̀ kan òun ló wà láàrin ìyè àti ikú. Ọlọ́run kò jẹ́ ká gbé ìṣísẹ̀ kú ní orúkọ Jésù. Torí náà ààbò Ọlọ́run ó ṣe pàtàkì nínú ayé wa. À ń sùn, à ń jí, a ò tójú oorun dójú ikú. Nígbà tí a bá sùn láàrin òru, nígbà tí àwọn ẹni ibi tó ń ṣiṣẹ́ ibi, Ọlọ́run ń dáàbò rẹ̀ bò wá. À á sùn, à sì tún jí ní òwúrọ̀. Kì í ṣe agbára wa, kì í ṣe ọgbọ́n wa, kì í ṣe òye wa. Ọwọ́ agbára Ọlọ́run ni. Nínú ìwé Psalm 27 ẹsẹ̀ 1, Olúwa ni ìmọ́lẹ̀ mi àti ìgbàlà mi, ta ni èmi yóò bẹ̀rù? Nígbà tí a bá ti fi Olúwa ṣe ìmọ́lẹ̀ wa àti ìgbàlà wa, ta ni àwa yóò bẹ̀rù? Torí pé ààbò rẹ̀ ó dájú lórí wa. Ó ti ṣèlérí fún wa pé tí a bá ti lè ṣe ti tòun, òun náà yóò ṣe tiwa. Nígbà tí a mọ̀ àti nígbà tí a ò mọ̀, Ọlọ́run yóò máa dá ààbò rẹ̀ bò wá. Bákan náà nínú ìwé àwọn ará Rome orí 9 ẹsẹ̀ 33, ó kà báyìí pé gẹ́gẹ́ bí a ti kọ pé kíyèsí, mo gbé òkúta ìkọ̀sẹ̀ àti àpáta ìdìgbòlù kalẹ̀ ní Síónì. Ẹnikẹ́ni tí ó bá sì gbà á gbọ́, ojú kì yóò tì í. Ìlérí Ọlọ́run nìyẹn, pé ẹnikẹ́ni tí ó bá gbà òun gbọ́, ojú kì yóò tì wẹ̀, òun yóò dáàbò rẹ̀ bò wá. Torí náà ẹ jẹ́ kí a máa béèrè fún ààbò Ọlọ́run ní gbogbo ìgbà, ká sì máa fi ọpẹ́ fún un torí pé òun ló ń fi ààbò rẹ̀ bò wá. Ọlọ́run ó ń lọ níwájú wa gẹ́gẹ́ bí ó ṣe lọ níwájú àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà nínú aginjù. Ọlọ́run ó ń bọ̀ lẹ́yìn wa gẹ́gẹ́ bí ó ṣe ń bọ̀ lẹ́yìn àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà ní aginjù. Ọlọ́run ń ṣe agbo yí wa ká ní gbogbo ìgbà. Ọpẹ́ la ó máa fún Ọlọ́run fún oríṣiríṣi ààbò tí ó fi ń fún wa. Ọ̀pọ̀ ìlérí ni Ọlọ́run ti ṣe fún wa nínú ìwé mímọ́, ní bóyá yálà nínú májẹ̀mú tuntun ni àbí májẹ̀mú láéláé. Ọlọ́run ṣèlérí ààbò rẹ̀ fún wa pé òun yóò máa dáàbò bò wá bí ó ṣe ṣèlérí fún àwọn ọmọ Ísírẹ́lì nínú ìwé Ẹ́kísódù orí 23 ẹsẹ̀ 27. Ó ní èmi ò rán
ẹ̀mí mi síwájú rẹ, èmi ó sì dá gbogbo àwọn ènìyàn rú. Iye gbogbo ibi tí ìwọ bá dé, èmi yóò sì mú gbogbo àwọn ọ̀tá rẹ yí ẹ̀yìn wọn dà sí ọ. Ìlérí Ọlọ́run fún àwọn Ísírẹ́lì nìyí, pé òun yóò mú ọ̀tá wọn kí wọ́n yí padà sí wọn sí rere. Ààbò Ọlọ́run yóò sì wà lórí wọn. Kò sí agbára tí a ní láti dáàbò bo ara wa. Ọlọ́run òun ni ó máa ń dáàbò bò wá, òun ni ó ń pa wá mọ́. Gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe dáàbò rẹ̀ bo Dáfídì, a rí oríṣiríṣi ìṣòro tó kọjú Dáfídì nínú ìwé mímọ́, ṣùgbọ́n Ọlọ́run mú un borí torí pé ó gbé ọkàn rẹ̀ lé Ọlọ́run. Tí ìwọ náà bá gbé ọkàn rẹ̀ lé Ọlọ́run, Ọlọ́run ṣetán láti mú ọ borí. A rí Dáfídì bó ṣe kọjú Gòláyátì, ṣùgbọ́n nípa agbára Ọlọ́run, torí pé Dáfídì ó gbé ọkàn rẹ̀ lé Ọlọ́run, Ọlọ́run mú kí Dáfídì kí ó borí Gòláyátì. Mi ò mọ Gòláyátì tó wà nínú ayé rẹ̀, ohun tó ń dún mọ̀rùmọ̀rù mọ́ ẹ, ohun tó ń kó jẹ́, Ọlọ́run yóò bá ẹ sọ kalẹ̀, yóò gba agbára lọ́wọ́ rẹ̀, yóò ṣe gba agbára lọ́wọ́ Gòláyátì. Kò yanilẹ́nu pé Dáfídì ó kọ àkọsílẹ̀, ó sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ààbò rẹ̀. Nínú orin Dáfídì ní ọ̀pọ̀ ibi ni a ti rí pé Dáfídì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ààbò rẹ̀ lórí rẹ̀. Ìwé orin Dáfídì orí 18 ẹsẹ̀ 3, ó ní èmi ó ké pe Olúwa tí ó yẹ láti máa yìn, a ó sì gbà mí lọ́wọ́ àwọn ọ̀tá mi. Olúwa òun ni ó yẹ ká máa ké pè, òun ni ẹni tí a máa ké pè nígbà gbogbo, òun ni ẹni tí ó yẹ láti máa ké pè. Nígbà tí a bá ti ń ké pè, yóò máa gbà wá lọ́wọ́ ọ̀tá wa. Torí náà ìwọ náà ó máa la ẹnu rẹ láti máa ké pe Ọlọ́run, máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀, máa béèrè fún ààbò rẹ̀. Nípa ṣíṣe báyìí, Ọlọ́run yóò máa gbà wá lọ́wọ́ ọ̀tá wa, yóò sì máa dáàbò rẹ̀ bò wá. Ọlọ́run fún wa ní ẹ̀bùn nínú Bíbélì, àìmọye ibi nínú Bíbélì ni Ọlọ́run ti ṣèlérí fún wa láti máa dáàbò rẹ̀ bò wá, láti máa wà pẹ̀lú wa. Torí náà ó dára fún wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti mọ ọ̀rọ̀ Ọlọ́run, láti máa sọ ọ̀rọ̀ Ọlọ́run sínú ayé wa, pàápàá jùlọ nígbà tí a bá wà nínú ìṣòro tí a bá wà, tí a kò ní àǹfààní láti ka Bíbélì àbí láti gba àdúrà. Ọ̀rọ̀ Ọlọ́run tó wà lókàn àyà wa ni yóò wúlò fún wa láti lè jẹ́ kí a borí ìṣòro, láti lè jẹ́ kí Ọlọ́run kí ó dáàbò bò wá. Fún àpẹẹrẹ, orin Dáfídì orí 46 ẹsẹ̀ 1, Ọlọ́run lé ààbò wa àti agbára wa, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Nígbà tí ó wà nínú ìpọ́njú, tó bá rántí ẹsẹ̀ Bíbélì, ó fi gbàdúrà sí Ọlọ́run, Ọlọ́run yóò sì mú ẹ borí ìṣòro rẹ, yóò sì dáàbò rẹ̀ bò ọ́. Bákan náà orin Dáfídì orí 23 Psalm 23, Olúwa ni olùṣọ́ àgùntàn mi. Nígbà tí bá ti pe Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn rẹ, yóò jẹ́ olùṣọ́ àgùntàn rẹ, yóò ṣíwájú rẹ, yóò sì rí pé ìwọ gẹ́gẹ́ bí àgùntàn o ò ní ìpalára, ààbò rẹ̀ wà lórí rẹ̀. Nínú ìwé orin Dáfídì nìkan náà tí a kà, jẹ́ kí a ka ẹsẹ̀ 4, orin Dáfídì 23. Mo tilẹ̀ rìn láàrin àfonífojì òjìji ikú, èmi kì yóò bẹ̀rù ibi kan, torí tí ìwọ wà pẹ̀lú mi, ọ̀gọ́ rẹ àti ọ̀pá rẹ wọ́n ń tù mí nínú. Dáfídì ni ó sọ yìí pé mo tilẹ̀ rìn láàrin àfonífojì. Lójoojúmọ́ làwa náà rìn láàrin àfonífojì. Ọlọ́run ló ń dáàbò rẹ̀ bò wá. A mọ ibi tó ń ré wa kọjá, ṣùgbọ́n Ọlọ́run ń ṣe tí gbogbo ibi tó ń ré wa kọjá. À ń rìn lágbègbè ikú, òjìji ikú ń kọjá lẹ́gbẹ̀ẹ́ wa, ṣùgbọ́n gẹ́gẹ́ bí Dáfídì ṣe sọ, ó ní èmi kì yóò bẹ̀rù ibi kan, torí tí ìwọ wà pẹ̀lú rẹ. Tí Ọlọ́run bá wà pẹ̀lú wa, ààbò rẹ̀ yóò wà lórí wa. Ọlọ́run yóò wà pẹ̀lú wa, yóò máa gbàdúrà wa, yóò sì máa dì wá mú ní orúkọ Jésù. Kí ohunkóhun kó má ṣe já wa láyà gẹ́gẹ́ bí onígbàgbọ́. Ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ 19, ó ní kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ́ lọ́ṣẹ́. Ìwé kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ́ lọ́ṣẹ́. Torí náà ẹ jẹ́ kí a gbé ọkàn wa lé Ọlọ́run, ká mọ̀ pé òun ni ọba tí ó lè bá wa ṣe, òun ni ọba tó lè dáàbò rẹ̀ bò wá, ni ọba tó lè dáàbò rẹ̀ bò wá. Tí a bá ń fẹ́ ààbò Ọlọ́run àbí tí a bá ń fẹ́ ìṣẹ́gun, àwọn sáàmù tí a lè kà,
a lè ka psalm 121, a lè ka psalm 91. àwọn psalm tí a lè kà ní tí ó lè ṣe ayé wa lóore tí a bá wá fẹ́ ààbò Ọlọ́run, tí a ń fẹ́ ìṣẹ́gun ní ọ̀nàkọ́nà tí ó lè wù kó jẹ́. tí a bá ti ka àwọn psalm yìí, a ó rí i pé Ọlọ́run yóò ṣẹ́gun fún wa. ẹ jẹ́ ká kà díẹ̀ nínú ìwé orin psalm 121. ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. ó ní, èmi ó gbé ojú mi sí orí òkè wọn nì, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? ó tún wá dáhùn nínú ẹsẹ̀ kejì. ó ní, ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ Olúwa wá, tí ó dá ọ̀run òun ayé. òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. ẹni tí ń pa ọ́ mọ́ kì í tòògbé. Ọlọ́run wa kì í tòògbé, ó máa ń dá ààbò rẹ̀ bò wá ní gbogbo ìgbà. àdúrà mi ni pé Ọlọ́run yóò tẹ̀síwájú láti máa dá ààbò rẹ̀ bò wá, láti máa pa wá mọ́ nínú ewu gbogbo. torí náà ẹ jẹ́ kí a máa ní ọ̀rọ̀ Ọlọ́run lẹ́nu láti lè máa fi béèrè fún ààbò Ọlọ́run, fún ìṣẹ́gun ní gbogbo ọ̀nà wa. bákan náà tí a bá ka ìwé psalm 91, ó ní, ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè. yẹn ni pé tí ó bá jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, yẹn ni pé ẹni tó ṣe ti Ọlọ́run, òun ni Ọlọ́run yóò máa dáàbò rẹ̀ bò. èmi ò wí fún Olúwa pé, ìwọ ni ààbò àti odi mi. Ọlọ́run ni ààbò wa, òun ni odi wa. Ọlọ́run mi, ẹni tí èmi gbọ́kànlé. tí o bá gbọ́kànlé Ọlọ́run, yóò jẹ́ ààbò fún ọ, yóò dé odi fún ọ. torí náà ẹ jẹ́ kí a gbọ́kàn wa lọ Ọlọ́run, òun ló lè dáàbò bò wá nínú ìṣòro tí a wà, ibikíbi tó nǹkan wà, ibikíbi nǹkan àwọn ẹbí wa wà, bóyá nítòsí ni àbí lókèrè. kò sí ohun tí a lè ṣe, ká gbé ọkàn wa sí Ọlọ́run, ká sì máa gbẹ́kẹ̀lé Ọlọ́run pé yóò máa dáàbò bò wọ́n, yóò dáàbò bò wá. àdúrà mi lónìí ni pé ààbò Ọlọ́run kò ní kúrò lórí wa. Ọlọ́run yóò máa pa á mọ́, yóò máa gbé wa lékè, yóò máa dáàbò rẹ̀ bò wá nínú ilé ni, lóde ni, nírìn àjò ni, níbi iṣẹ́ ni. ààbò Ọlọ́run kò ní kúrò lórí wa. tí a bá ń wa ọkọ̀, ààbò Ọlọ́run yóò wà lórí wa. ẹ jẹ́ kí á tètè kọ orin gbẹ́kẹ̀lé. gbẹ́kẹ̀lé onígbàgbọ́, ìjànà tilẹ̀ pẹ́, síbẹ̀ ìwọ yóò ṣẹ́gun. Ọlọ́run jà fún ọ. ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nà. gbẹ́kẹ̀lé wúwa ń bọ̀, ìdánwò wà ń tòsí. nínú gbogbo ẹnu ayé, òun yóò tọ́ ọkọ rẹ̀. ṣàgbẹ́kẹ̀lé bókùnkùn tilẹ̀ ṣú. ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ̀nìyàn. ẹ ká gbẹ́kẹ̀lé Ọlọ́run, òun ló lè dáàbò rẹ̀ bò wá, òun ló lè pa wá mọ́. ààbò Ọlọ́run ó dájú. àdúrà mi ni pé Ọlọ́run yóò máa dáàbò rẹ̀ bò wá, yóò máa pa wá mọ́. a ò ní rí wàhálà bọ́dún ṣe ń parí lọ. Ọlọ́run yóò dáàbò rẹ̀ bò wá, yóò jẹ́ kí a rí ọdún tuntun ní orúkọ Jésù Kristi Olúwa wa. àmín. Elédùmarè mú mi jáde lọ, fàbọ̀ ẹ̀bọ̀ mi.
a tún káàbọ̀ padà sórí ètò wákàtí ìyanu. Distinct Radio ni ẹ ti ń gbọ́ wa. Dáàbò rẹ bò mí Olúwa ó ní kókó ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò. A sì ti sọ fún wa kò sí ààbò tí ó dára tó ààbò Ọlọ́run. Ààbò Ọlọ́run ni kì í já ní ìkulẹ̀. Ààbò Ọlọ́run ló máa ń mú ní dé òpin. Ààbò Ọlọ́run ló ní àlàáfíà nínú. Kò síbi tí a lè wá ààbò dé, ààbò Ọlọ́run ló dájú. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ń fi owó ra ààbò. Ọ̀pọ̀ ènìyàn ni ó ń gba àwọn aṣọ́ni bíi security tó máa ṣọ́ wọn. Ẹlòmíràn lè gba ọlọ́pàá, ẹlòmíràn lè gba sójà. Gbogbo ibi tí wọ́n bá ń lọ wọ́n máa ṣọ́ wọn. Ààbò tí a fowó rà nìwọ̀nyí. Ààbò tí a dọ́gbọ́n sí nìyí, ṣùgbọ́n ààbò Ọlọ́run òun ni ó dájú. Bí a bá mú ọgbà ìyẹn fence tí a ṣe tí ó ga dé ẹsẹ̀ bàtà 10, tí a gba ọlọ́pàá 40, tí sójà 40 sì ń ṣọ́ wa, tí a ní ajá bíi 10, kò sí ohun tí ó tó ààbò Ọlọ́run. Nígbà tí jàǹbá àbí wàhálà yóò bá ṣẹlẹ̀ wẹ́rẹ́ báyìí ni. Ìgbà tí ààbò Ọlọ́run bá wà lórí wa, ohun tó dáni lójú ni pé Ọlọ́run yóò fún wa ní àlàáfíà pípé. Ọwọ́ ọ̀tá ò ní ká wa, jàǹbá ò ní ṣẹlẹ̀ sí wa. Torí pé gẹ́gẹ́ bá a ṣe sọ fún wa lẹ́ẹ̀kan, ààbò Ọlọ́run a nílò rẹ̀ ní gbogbo ìgbà, ní ìṣẹ́jú ìṣẹ́jú. Torí Bíbélì sọ pé ìgbésẹ̀ kan òun ló wà láàrin ìyè àti ikú. Gbogbo àwọn nǹkan tí a ti dárúkọ, bóyá ajá ni, bóyá ọlọ́pàá ni, bóyá ọgbà ńlá ni a ṣe ni, gbogbo àwọn nǹkan tí ó dára nítòótọ́ ni. Ṣùgbọ́n síbẹ̀ a sì nílò ààbò Ọlọ́run tí ó dájú, tí ó sì lè fún wa ní àlàáfíà pípé. Torí pé àwọn nǹkan tí a dárúkọ wọ̀nyẹn ó lè já wa kulẹ̀. Gẹ́gẹ́ bí ìwé orin Dáfídì orí 127 ẹsẹ̀ kìíní bí ó ṣe sọ, ó ní bí kò ṣe pé Olúwa bá kọ́ ilé náà, àwọn tí ń kọ́ wọn ṣiṣẹ́ lásán. Bí kò ṣe pé Olúwa bá pa ìlú mọ́, olùṣọ́ jí lásán. Bí a bá gba àwọn ọlọ́pàá, bí a gba security oríṣiríṣi, tí a ní ajá rẹpẹtẹ tí wọ́n ń tẹ̀lé wa káàkiri, tí kò bá sí ààbò Ọlọ́run níbẹ̀, asán ni ó já sí. Torí náà ààbò Ọlọ́run ó ṣe pàtàkì lójú oorun wa ni, nígbà tá a jókòó ni, nígbà tá a dìde ni, nínú àrìn àjò wa ni, ẹnu iṣẹ́ wa ni, nílùú òkèèrè ni, ibikíbi tí a wà, pẹ̀lú àwọn ènìyàn wa níbi tí wọ́n wà, ibi tí àwọn ọmọ rẹ wà, ibi tí ọkọ rẹ wà, ibi tí aya rẹ wà. Ojú rẹ kò tó bẹ̀, ṣùgbọ́n ààbò Ọlọ́run ó dájú lórí wọn. Àdúrà mi ni pé gbogbo ibi tá a lára sí, tá a léèyàn sí, ààbò Ọlọ́run yóò máa bá wọn gbé. Ọlọ́run yóò wà pẹ̀lú wọn, ààbò rẹ̀ yóò wà lórí wọn. Ìdí nìyí tí a fi ń láti ṣe déédéé pẹ̀lú Ọlọ́run. Torí pé Ọlọ́run aláàbò ni, Ọlọ́run aláàánú ni. Tí a bá ti ṣe déédéé pẹ̀lú Ọlọ́run, ààbò rẹ̀ ó dájú fún wa. Torí náà jẹ́ kí a fi sọ́kàn, ọba aláàbò ni Ọlọ́run. Òun ni ó máa ń dáàbò bò wá, òun ni ó máa ń yọ wá nínú ewu. Ìwé Àìsáyà 41 ẹsẹ̀ 10, ó ní ìwọ má bẹ̀rù, torí mo wà pẹ̀lú rẹ. Má fòyà, torí èmi ni Ọlọ́run rẹ. Ó wá sọ di àdúrà báyìí. Ó sọ fún Ọlọ́run pé ó ti ṣèlérí fún mi nínú ìwé Àìsáyà orí 41 ẹsẹ̀ 10 pé kí èmi kí ó má bẹ̀rù, pé kí èmi kí ó má fòyà, torí ìwọ ni Ọlọ́run mi. Wá jẹ́ Ọlọ́run fún mi. Dáàbò rẹ bò mí, pa mí mọ́ bí ọdún yìí ṣe ń lọ sópin. Kí n má ṣe rí wàhálà, kí n má ṣe rí dààmú. Máa gbàdúrà bẹ́ẹ̀ sí Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé nínú oṣù yìí o, oṣù December yìí o, dáàbò rẹ bò mí. Ọlọ́run pa mí mọ́ àti gbogbo ẹbí mi, àwọn tó wà nítòsí àti àwọn tí ó wà ní ọ̀nà jíjìn. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Tún wá gba kókó àdúrà yìí, sọ fún Ọlọ́run wípé nínú oṣù December yìí má yẹ kí n gba ìwé ọ̀fọ̀. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ìwọ Ọlọ́run, ní orúkọ Jésù, mo gbàdúrà, má jẹ́ n rí ogun ọ̀fọ̀ nínú oṣù yìí. Má jẹ́ n rí ìwé ọ̀fọ̀. Dáàbò bo àwọn ènìyàn mi, dáàbò bo gbogbo ẹbí mi, ìjáde wa àti ìwọlé wa kó jẹ́ ayọ̀. Bàbá dáàbò rẹ bò mí, Jésù dáàbò rẹ bò mí. Pa mí mọ́, pa àwọn ọmọ mi mọ́, pa ìyàwó mi mọ́, pa èmi náà mọ́, pa gbogbo ẹbí mi mọ́, pa ọkọ mi mọ́.
gbogbo ibi tí n bá ń lọ ojú rẹ kó máa bá mi lọ. tó gba àkókò àdúrà yìí sọ fún Ọlọ́run kó fi ọ́ sí abẹ́ òjìji rẹ̀, kí Ọlọ́run kó fi ọ́ sí abẹ́ òjìji rẹ̀, kó sì pa á mọ́ sí apá rẹ̀ ibikíbi tí o bá ń lọ, kí Ọlọ́run kó máa dáàbò rẹ̀. Wọ́n bá díẹ̀ tó kù kí oṣù yìí kí ó parí, kí ọdún yìí kí ó parí, kí Ọlọ́run kó wà pẹ̀lú rẹ̀, kí ẹ̀mí rẹ̀ kí ó má ṣe parí. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ fún Ọlọ́run pé pa àwọn ènìyàn mi mọ́ níbi tí wọ́n wà, kí ibi kí ó má ṣe ṣẹlẹ̀ sí wọn. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbogbo àwọn ènìyàn mi lókèrè nítòsí, Olúwa pa wọ́n mọ́, kí ibi kí ó má ṣe ṣẹlẹ̀ sí wọn. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé kí ààbò rẹ, ààbò Ọlọ́run kó dájú lórí wọn. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. A wá fi ìwé orin Dáfídì orí 121 ẹsẹ̀ keje, òun ni a máa fi gbàdúrà báyìí. Olúwa yóò pa àlọ mi mọ́ kúrò nínú ibi gbogbo, yóò pa ọkàn rẹ mọ́. Sọ fún Ọlọ́run pé gbogbo jíjáde mi, ìwọlé mi, Olúwa pa á mọ́. Torí wọ́n sọ nínú ìwé Psalm 127 orí keje pé Olúwa yóò pa àlọ mi mọ́, yóò pa àbọ̀ mi mọ́ kúrò nínú ibi. Olúwa pa àlọ àti àbọ̀ mi mọ́ kúrò nínú ibi. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ó tún tẹ̀síwájú ní Olúwa yóò pa àlọ àti àbọ̀ rẹ mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé. Ìwọ náà gbàdúrà sí Ọlọ́run pé ìwọ Ọlọ́run wá pa àlọ àti àbọ̀ mi mọ́ láti ìgbà yìí lọ àti títí láéláé, láti wákàtí yìí lọ, láti ọjọ́ yìí lọ. Àlọ mi ni, àbọ̀ mi, èmi àti ẹbí mi, wàá pa á mọ́. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa wí bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Bákan náà Psalm 91 ẹsẹ̀ kẹrin ó sọ wípé yóò fi ìyẹ́ rẹ̀ bò ọ́, abẹ́ ìyapa rẹ̀ ni ìwọ ó sì gbẹ́kẹ̀lé. Sọ fún Ọlọ́run kó fi ìyẹ́ rẹ̀ bò ọ́. Tí ìyẹ́ Ọlọ́run bá bò ọ́, kò sí wàhálà kan tí yóò ṣẹlẹ̀ sí ẹ, ìdààmú kan kì yóò bá ọ. Abẹ́ ààbò Ọlọ́run ló wà. Sọ pé Ọlọ́run pé ní orúkọ Jésù fi ìyapa rẹ̀ bò mí. Ní orúkọ Jésù mo gbàdúrà, fi ìyapa rẹ̀ bò mí. Bí ọdún yìí ṣe ń lọ sópin, fi ìyapa rẹ̀ bò mí. Jẹ́ n wà lábẹ́ rẹ, Ọlọ́run dáàbò bò mí. Nínú ẹsẹ̀ 5 ìwé Psalm 91 tí à ń kà lọ, ó sọ wípé ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọ̀fà tí ń fò lé ọ̀sán. Wàá sọ fún Ọlọ́run pé gbogbo ẹ̀rù tó wà nínú ayé mi, gbogbo ẹ̀mí tó ń bẹ̀rù, bá mi lé wọn jáde nínú ayé mi. Gbogbo ẹ̀mí tó ń bẹ̀rù, lé wọn jáde ní orúkọ Jésù. Bàbá bá mi lé wọn jáde. Torí kí n má ṣe bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí ọ̀fà tó fò lọ́sàn. Gbogbo ọ̀fà tó ń fò lọ́sàn kó má ṣe bà mí. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Gbogbo ọ̀fà tó ń fò lọ́sàn tí ọ̀tá ń ta lọ́sàn àbí lóru ni, kó má ṣe bà ọ́. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run pé gbogbo ẹ̀rù tó wà láàárín òru kó má ṣe dọ́dọ̀ rẹ. Gbogbo ọ̀tá tó ń jà láàárín òru kó má ṣe dọ́dọ̀ rẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ẹsẹ̀ keje ìwé Sáàmù tí à ń kà lọ, Psalm 91 ẹsẹ̀ keje, ó ní ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ rẹ àti ẹgbàárùn lé apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ. Torí náà ó máa sọ fún Ọlọ́run pé gbogbo ibi tó léwu kó máa ṣẹlẹ̀ kó má ṣe súnmọ́ ọ̀dọ̀ mi. Kí ojú mi ni kí n máa fi rí, kí ojú mi ni kí n máa fi rí, kí n má ṣe rí wàhálà, kí n má ṣe rí dààmú. Gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń kó ṣẹlẹ̀, àjákulẹ̀ tó ń kó ṣẹlẹ̀, kó má ṣe súnmọ́ ọ̀dọ̀ mi, kó má ṣe súnmọ́ ọ̀dọ̀ ẹbí mi, kó má ṣe súnmọ́ ọ̀dọ̀ ará mi. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ọlọ́run yóò máa gbọ́. Gbogbo ẹbí rẹ lé Ọlọ́run lọ́wọ́ bí ọdún yìí ṣe ń parí lọ. Kí ààbò Ọlọ́run kó dájú lórí yín. Bí ọdún tó ń bọ̀, kí Ọlọ́run kó dáàbò ẹ̀bò. Ààbò Ọlọ́run kó wà lórí rẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Tún wá sọ fún Ọlọ́run pé kí búburú kan kó má ṣe kọlù ọ, àrùn karùn kan kó má ṣe ṣẹlẹ̀ sí ọ. Kí ààbò Ọlọ́run kó wà lórí rẹ. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Torí pé o ti sọ fún nínú ìwé mímọ́ pé ó fi àwọn áńgẹ́lì rẹ ṣe aláàbò lórí mi. Sọ àwọn áńgẹ́lì rẹ tì mí, kí wọ́n dúró tì mí, kí wọ́n máa dáàbò bò mí. Máa sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Ìwé Àìsáyà 50 orí keje, ó ní torí tí Olúwa Ọlọ́run yóò ràn mí lọ́wọ́, nítorí náà èmi kì yóò dààmú.
sọ fún ọlọ́run pé o fẹ́ dààmú, kí ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ bí ọdún ṣe ń parí lọ. Ràn ọ́ lọ́wọ́ ọlọ́run kó dé fún ọ, kí ọlọ́run kó gbé ọ ga, kó ràn ọ́ lọ́wọ́, kó dáàbò rẹ̀ bọ̀ bí ọdún ṣe ń lọ sópin, kó dáàbò rẹ̀ bọ̀ ẹ́. Máa sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, ọlọ́run yóò sì máa ṣe. Sọ fún ọlọ́run pé yọ mí nínú ewu gbogbo, kí o dáàbò rẹ̀ bò mí. Gbogbo ewu tó wà níwájú àti tí mo rí àti tí mo ò rí, ewu tó wà lẹ́yìn, ewu tó yí mi ká, Olúwa máa yọ mí kúrò, máa yọ mí kúrò nínú ewu. Àtèmi àtẹbí mi máa yọ wá kúrò. Sọ fún ọlọ́run pé fi mí sí abẹ́ ìyẹ́ apá rẹ, kí òjìji àti abẹ́ òjìji rẹ. Sọ bẹ́ẹ̀ fún ọlọ́run, sọ bẹ́ẹ̀ fún ọlọ́run kí ó fi ọ sí abẹ́ òjìji rẹ. Ọlọ́run yóò máa ṣe bẹ́ẹ̀, yóò máa gbọ́ àdúrà wa. Àdúrà mi ni wípé ọlọ́run yóò gbọ́ àdúrà wa, yóò máa wà pẹ̀lú wa, a wà lábẹ́ òjìji rẹ̀. Sọ fún ọlọ́run, máa wí bẹ́ẹ̀ fún ọlọ́run, máa mú àdúrà rẹ wá sí ìparí. Mo gbàdúrà ní wákàtí ọ̀wọ̀ yìí ní orúkọ Jésù. Mo pàṣẹ ààbò sórí ẹnì kankan tó ń gbọ́ mi ní wákàtí yìí. Ààbò ọlọ́run yóò wà nínú ayé wa. Àlàáfíà la ó fi ṣọdún, a ò ní rí wàhálà, a ò ní rí dààmú. Ọlọ́run kò ní jáwọ́ ààbò rẹ̀ dúró lórí wa. Ọwọ́ agbára ọlọ́run, mo pàṣẹ rẹ̀ sínú ayé rẹ̀. Àlàáfíà òun la ó fi ṣọdún. Ọlọ́run yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àti àmín. Mo kí wa pé a kú palẹ̀mọ́ ọdún kérésì tó ń bọ̀ lọ́nà. Ó kù wákàtí díẹ̀, yóò bá a ní ayọ̀ àti àlàáfíà. Ààbò ọlọ́run yóò dájú lórí wa. Ayọ̀ ni a ó fi ṣe ọdún tuntun. Mo fẹ́ tètè máa sọ fún wa gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ètò. À ń fẹ́ onígbọ̀wọ́ fún ètò wákàtí ìyanu. Àwa tí a bá fẹ́ jẹ́ onígbọ̀wọ́, lè jẹ́ ìṣẹ́jú 5, lè jẹ́ ìṣẹ́jú 10. Owó kékeré báyìí ni a fi ń ṣe onígbọ̀wọ́. A lè fẹ́ polówó ọjà wa, àbá fẹ́ gbé iṣẹ́ wa lárugẹ, àbá ní program kan tá a fẹ́ ṣe ní chọ́ọ̀chì wa àbí níbikíbi. Ẹ jẹ́ kí a kàn sí olóòtú ètò. Nọ́mbà tí a ó pè láti fi jẹ́ onígbọ̀wọ́ àbí polówó ọjà ó ní 952-212-6527. Lẹ́ẹ̀kan sí 952-212-6527. Bákan náà, tí ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ àbí ẹ fẹ́ kí a jọ gba àdúrà papọ̀, nọ́mbà tí ẹ ó pè nìyí 203-275-7127. Lẹ́ẹ̀kan sí 203-275-7120. àbí kí ẹ kọ lẹ́tà sí wa lórí wakatiyanu@gmail.com. wakatiyanu@gmail.com. Àwọn kan ní wọ́n kọ lẹ́tà sí wa, kò dé ọ̀dọ̀ wa. Mo ti ṣàlàyé fún wa, wákàtí àti ìyanu, i ẹyọ kan ló wà ńbẹ̀. Wákàtí ó pín i kan, ìyanu náà i ẹyọ kan ni àwọn méjèèjì jọ pín. Wákàtí ìyanu kò sí, kì í ṣe i méjì. Wákàtí ìyanu @gmail.com. àbí kí a pè wá lórí nọ́mbà tí a sọ fún wa 203-275-7120. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ètò tòní. A dúpẹ́ pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Bákan náà ni a dúpẹ́ lọ́wọ́ alámòjútó ètò Alhaji KC Badru. Ọlọ́run yóò máa fún yín ṣe o títí ọjọ́ mẹ́jọ tí a ó tún máa pàdé lórí ètò. Mo kí wa pé a kú ọdún Christmas o. A ó ṣe ọ̀pọ̀ ọdún. Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Ọlọ́run yóò máa gbọ́ àdúrà wa. Ire o. Kí lórúkọ Olúwa? Ọlọ́run Mósè. Ọlọ́run Mósè o. Kí lórúkọ Ọlọ́run? Kí lórúkọ Jésù?
ògo fún